orúkọ ilé-ẹ̀kọ́ rẹ̀ sà. Orúkọ ilé-ẹ̀kọ́ rẹ̀. Orúkọ ilé-ẹ̀kọ́ rẹ̀. Ok, orúkọ mi ni Abdulateef Abdulsalam, akọ̀wé ìlú Ṣàárẹ̀ ẹ̀ka Èkó. Alhaji Laola Saraki tó ń fún lóye lénìí, kí ni kò tẹ́lẹ̀ sọ pa wọn? Irú pa ogun náà kó nílùú Ṣàárẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ṣàárẹ̀. Inú wa dùn púpọ̀ jù gẹ́gẹ́ bí ìlú Ṣàárẹ̀, pàápàá jùlọ èyí tí Ọlọ́run sọ ní wá sí. Ó jẹ́ pé àwa ní ààlà púpẹ̀ fún ilẹ̀ sí àwọn elédè tí ìgbàgbà ní àdàkóso wa wò wá pé ó yẹ kí ìròyìn báyìí kápọ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú àṣì ó wá láti ìlú Ṣàárẹ̀ àti tó pọ̀ lọ́wọ́ Ìbà Gani Adams fún àǹfààní tí wọ́n fún wa yìí. Bàbá tí wọ́n fún lóyè yìí ó jẹ́ èèyàn pàtàkì nínú ìlú. Tí ẹ̀yin gan bá wo inú ilé ẹ̀ ó rí ipa tí ọmọ ìlú kó láti wá yẹ bàbá náà sí. Bàbá yìí ó jẹ́ ẹnìkan tó lọ́n fi ìfẹ́ ìlú Ṣàárẹ̀ sí lọ́pọ̀ pọ̀ jù. Ìdí nìyí tó yẹ pé tí kankan bá ti kàn tó bá ti lè dagbá délẹ̀ báyìí gbogbo ló dìde kí Ọlọ́run kó bá lọ́ra ẹni bàbá náà. Wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ìwé gíga College of Education Additional College of Education tó wà nínú Ṣàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá yìí ni wọ́n gbé ilé ìwé gíga yìí wá kí Ọlọ́run kó bá lọ́ra ẹni bàbá náà. Kò sígbà tí ìlú pè wọ́n tí wọ́n dìde sí ọ̀rọ̀ yìí. Olóyè ni wọ́n nínú ìlú. Láìpẹ́ náà ni wọ́n tún jẹ ààrẹ àdìmúlà ti Ṣàárẹ̀ land lọ́jọ́ kẹ́kẹ́ rí bàbá náà. Ẹ ṣe àdúgbẹ́, a máa rí bá. Èmi ò fún ẹwà ìyá mi tí mo mú tẹ̀ fún ìyàwó ìdí máa ń tẹ̀mí nìkan. Balógun dà. Orúkọ mi Abdullahi Lawal ni. Ọmọ orí tó fi jó ilé ni báwo nínú yẹn tuntun. Inú mi dùn, ìfá àtàn bá ń gẹ̀ẹ́sùn nínú mi kò ní kọsẹ̀, yóò máa lọ ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Then Alhaji Laola Saraki irú èèyàn ogun ló jẹ́ nílùú Ṣàárẹ̀. Èèyàn pàtàkì, ọmọ tó yẹ kéèyàn mọ fi yàgàn ọmọ ni, olú ọmọ tó tó ju olú ọmọ lọ ni. So fún gbogbo àwọn ọmọ Ṣàárẹ̀ yòókù kọ́ wá káàkiri àgbáyé kílẹ̀ fẹ́ sọ fún wọn. Gbogbo àwọn ọmọ Ṣàárẹ̀ tó kù, ọdún tẹ̀kún kálukú wa pálí wa láyọ̀. Káàkiri òkú délé o, ìwà tó ń kù ní gbogbo wa náà mú níwà ní fún ìlọsíwájú àti ìdàgbàsókè Ṣàárẹ̀. Àpàdé láyọ̀. Ṣàárẹ̀, a máa rí bá la. Who is he? What? A bona fide child or son of Ṣàárẹ̀ and the traditional title holder of Ṣàárẹ̀. Many titles, not only 1, 2, 3. Today, we are rejoicing with him for being honored as Akogun Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. So we are all happy to be here to celebrate with him and rejoice with him and wish him many more of this type of title and more greatness ever, so that we can live to witness more of this in life. Allahumma amin. Thank you, sir. Thank you very much, and God bless. Irú èèyàn ogun ni Alhaji Laola jẹ́ nílùú Ṣàárẹ̀. Òkè kan máa tẹ̀lé wọn. Ẹjọ́ wọ́n ní ká àwọn àlejò wọn máa tẹ̀lé wọn bí ibi ò lè máa rù kíbi kan máa sára. Ojú ajé ká máa mú kóní tó àfúnká àgbẹ̀wòrán tiẹ̀ bọ́lẹ̀. Lọ́jọ́ òní torí kó lè máa fún àwọn tó kù lẹ́yìn náà lọ́gbọ̀n pé bẹ́yàn bá fi èèyàn máa ṣe èèyàn sì máa dára kó lè máa fún àwọn tí èèyàn ojú sí ìlú náà lọ́gbọ̀n bàbá rí báyìí bá èèyàn máa ṣe èlú bẹ́yàn pọ̀ náà bá rí yìí tó gbà lónìí àdéhùn ṣé àmà ló ní kó wá kí gbogbo wa bí ó dà ṣé Ṣàárẹ̀ náà sì ní gbogbo wọn báyìí á ní Ṣàárẹ̀ náà ní inú rẹ̀ dùn ó fi wá láàyè kù náà lọ́gbà àtọkùnrin àtobìnrin pé gbogbo bí téèyàn máa wà èèyàn máa yọjú síbẹ̀ nítorí irú ọjọ́ òní. Ṣé wọn a máa rí bá wa? Ọ̀nà mẹ́ta ni o. Ọ̀nà mẹ́ta ni ẹkùn náà wó. Abọ́kọ́ láti ìlú Ṣàárẹ̀ ti bá Alhaji Laola wá. Ní ìbánu ṣe dùn tó pé ọmọ olóyún wọn fi jẹ́ oyè ńlá lẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí chairman Ṣàárẹ̀ National Union, inú mi dùn sí wọn fi Laola jẹ oyè. Gan-an ló gbé mi láti Ṣàárẹ̀ ẹ̀yìn wá sí ó jẹ́ nǹkan dùnú nǹkan òwúrí ọlọ́ba tó jẹ́ kí ìlú nǹkan báyìí tó máa tẹ̀síwájú ní ìlú Ṣàárẹ̀. Ìṣàlùwẹ̀lá, a máa rí bá.
ẹsẹ̀ kúnlẹ̀ o. Give road, give road. Go, orúkọ ẹlẹ́gbẹ̀rẹ́. Orúkọ ẹlẹ́gbẹ̀rẹ́, orúkọ ní orúkọ ẹlẹ́gbẹ̀rẹ́. Orúkọ mi ni Ọmọbọ́lá àwọn àdínní àbùkẹ́ ní gbogbo ọmọ sí àyè. Irú èèyàn ogun ni Alhaji Laola jẹ́ nílùú Ṣàrẹ́. Irú èèyàn wo ló jẹ́ gan? Wọ́n jẹ́ irú sọ́dọ̀ Olúwa báyìí wọ́n jẹ́ bàbá. Wọ́n jẹ́ olóyè. Wọ́n jẹ́ mẹ́ńtọ̀. Wọ́n jẹ́ èèyàn pàtàkì tó pé ní Olúwa báyìí kó àmọ́ bá ṣe lè sọ̀rọ̀ wọn because wọ́n wà lára àwọn tẹ́gbẹ́ta bá ń wò pé ìlú wa tiẹ̀ léèyàn inú wa máa ń dùn. Èmi gẹ́gẹ́ bí ọlọ́dọ̀ ni inú mi máa ń dùn pé ní mo wá láti ìlú tí Alhaji Adesina wọ́n ti wá torí wọ́n jẹ́ challenges fún gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ Sàrẹ́ tó yẹ pé ní ẹ̀jẹ̀ Sàrẹ́ ń rọrùn lára rẹ̀ yàtọ̀ fún ẹni tó jẹ́ òun rọrùn lára ẹ̀ tó jẹ́ ọmọ bíbí ìlú Sàrẹ́ wọ́n jẹ́ àwòkọ́ṣe wọ́n jẹ́ bàbá wọ́n jẹ́ gbọ́n wọ́n jẹ́ olóyè wọ́n gbogbo nǹkan tó jẹ́ dáadáa fún téèyàn lè sọ wọ́n jẹ́ nílùú Sàrẹ́ wọ́n jẹ́ àwòkọ́ṣe fún àwọn tó wà níwájú wọn àwọn tó jọ jẹ́ pé àwọn àtàwọn bọ̀lẹ̀ àtàwọn ọmọ tó bí orí ọmọ tó bí pọ̀ tó rá ọmọ tó bí lèmi náà ọmọ àfẹnú bí ọmọ àfara bí gbogbo ọmọ Sàrẹ́ tó bá ti jẹ́ tó ti fèsì ogun bàbá ní gbogbo wa ń pè wọ́n wọ́n ń dúró gẹ́gẹ́ bí bàbá fún gbogbo wa so Alhaji òkè lẹ́múru sí mo tún gbàdúrà pé lẹ́yìn eléyìí tó tún jẹ eléyìí lọ tó tún jẹ eléyìí lẹ́yìn olè yìí ikú ò ní pa wọn fún wa àmọ́ rí wọn dé bá wọ́n mọ̀ kó wa jẹ ní ti dáadáa gẹ́gẹ́ bí nǹkan tí mo lè sọ tẹ́mi mọ̀ díẹ̀ nípa àwọn tí mo lè sọ. gbogbo tó bá dáwọ́ ní ayọ̀rí sí ẹjọ́ orúkọ ní ọlọ́run fi sí ẹ̀ irú ẹjọ́ tí a fẹ́ bàbá wa fi dolówó náà wà lábẹ́ lọ́dọ̀ tí a wọ̀ wàá rí bá ti ṣe wàá rọ̀nà gbígbà ó ní fọmọ dí o ó ní fáyà dí o ẹ̀yìn ọ̀rọ̀ òní ké torí ẹ̀ àlùbáríkà ilé ìmọ̀ ìyàmbá bẹ́ẹ̀ gbé gbogbo tó bá dáwọ́ ní ayọ̀rí sí ẹ̀ orí ẹ̀ ò ní gbàgbọ́ ní o ìṣẹ̀dá ẹ̀ ò ní gbàgbọ́ ní o àsìkò tó ń dóye wà kọ́ sí ní o. oyè wọn nílùú Ṣàrẹ́ ó ní aṣọ́lú ti ìlú Ṣàrẹ́ àti agbègbè rẹ̀ ó jẹ́ akíkanjú ènìyàn takuntakun ó jẹ́ ẹni tó ṣe pé ó ní ẹ̀mí ìdàgbàsókè ìlú abínibí rẹ̀ débi pé ilé ẹ̀kọ́ tí ó dálẹ̀ ó ní college of education private college of education additional college of education Ṣàrẹ́ ni ó gbà gbé sí Ìlọrin wà nílẹ̀ Èkó bíbá gan wà nílẹ̀ kò gbé sílẹ̀. wọ́n ní ẹ̀yà fọ́tò. arígbélé ní ojú pé ẹsẹ̀ bá ti fẹ́ kọjá ẹ̀kọ́ lẹ́kẹ́lẹ́ ẹ̀kọ́ gbọ́n lágbàá káàkiri àgbáyé. ẹ̀kọ́ tí mo fẹ́ kó tó lé ẹ̀kọ́ tó wà àgbáyé ni pé ó dá kéèyàn dá láti ilé tó bá ti ọ̀dọ̀ ká tíyàn bá ti dá láti ilé tó bá ti yóò mọ̀ ga kí lè rí náà wà rí náà. ẹ kó mẹ òkú máa yìí orúkọ yín mà orúkọ yín lẹ́kọ̀ọ́ mà orúkọ yín. Laola Salashi àbí lẹ́ni tí bàbá jẹ oyè yìí báwo ní ṣe dùn tó. Oya mo gbọ́ yín so oya mo fẹ́ kẹ́ pray fún wọn. Thank you. Your name, sir? How would you describe Alhaji Laola Salashi? To other Sharens everywhere in the world, what do you want to tell them? To other Sharens everywhere in the world, what do you want to tell them based on what we are seeing today? Thank you, sir. èmi ò fún ẹwà yàrá méjì máa ń tẹ̀ mo yàrá méjì máa ń tẹ̀ mí nìkan. Balógun dà. orúkọ mi ni Adékúnlé Babátúndé ọmọọba Ṣàngó àkọ́kọ́. gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú Ṣàrẹ́ kí lè sọ fún wa nípa Alhaji Laola Salashi tó ń joyè lẹ́yìn. tá a lè sọ nípa Alhaji Laola Salashi àdìmúlà gbogbo Ṣàrẹ́ pátá ni pé gbogbo ìwà tó ń wù fún wa
ìgbìyànjú wa kí ìlú Ṣàárẹ̀ kí ògo gómìnà lè lọ sókè so náà ń gbègbèsè wọn fẹ́ kí ìyà jẹ ẹnìkọ̀ọ̀kan wa so wọ́n dún láti máa kọ́fà wa ibi tí yàrá tẹ́tẹ́ jẹ wá wọ́n gbọ́n kúrò lára wa so làwọn wa wò lẹ́nu pé owó kan tó ń ṣe inú wa ń dùn sí àtọmọdé àtàgbà àtọkùnrin ibùdó gbogbo àtàwọn àbíbá ẹlẹ́ni àwọn kan tó kù tó ń bọ̀ láti ilé tó ti pé wọ́n bọ̀ nítorí tiwọn tó láti wá tó wá dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé wọ́n ti gbogbo ipa tó kó lórí wa pẹ̀lú ètò fún wa ìlú wa tó dùn bẹ́ẹ̀ ni ọlọ́lá wa òun náà tó fi ohun ránṣẹ́ wọ́n gbọ́ ọ̀pá rẹ̀ wá bí láti wá fi ké lẹ́yìn kó ń bẹ pẹ̀lú ẹ̀. ẹ ṣe kan Amadiba, thank you. òyìnbó yóò Ṣẹ̀fíù sọ bá ọmọ ẹ òyìnbó yóò gbogbo ìdẹ́gbẹ́ máa ṣe kò lè wọ́ọ̀kù. oyè tẹ jẹ lẹ́yìn báwo ni ṣe tuntun. báàrò ìlú eré òye náà bá gbà lẹ́nu o ẹ gbà sówó ẹ gbà sọ́jà iṣẹ́ yóò di o ọkùnrin abalẹ̀ o àríwá ṣe bẹ́ẹ̀ o aláyọ̀wà. sáyé rí sáyé rí a fi ìròyìn náà nínú àjẹgbó àjẹfẹ́ pàwọ́ àjẹfẹ́ nìdó ẹ̀dó ẹ̀tọ́ ẹ̀dó ohun mèremère ṣe o ohun mèremère ṣe kò ní pẹ́ ní báyìí o òkè àwọn ọmọ Ṣàárẹ̀ tó bá yín débi lè ní kílẹ̀ sọ fún wọn àwọn ọmọ Ṣàárẹ̀ tó bá yín débi lè ní kílẹ̀ sọ fún wọn àwọn ọmọ Ṣàárẹ̀ tó bá yín débi lè ní kílẹ̀ sọ fún wọn àwọn ọmọ Ṣàárẹ̀ tó bá yín débi lè ní kílẹ̀ sọ fún wọn. Lóyìn. Lóyìn. Lóyìn kò bọ́. Ibà Gani Adams wọ́n kílẹ̀ sọ fún wọn. ọ̀rẹ́ kíkà bẹ́sẹ̀ oníṣàṣà múre. Ìṣàlùgbẹ́sà Amadiba sà ọlọ́fà àlùbáríkà sí ẹ̀ṣin sà. orúkọ ilé ìkọrẹ sà orúkọ ilé ìkọrẹ rẹ. Orúkọ mi ọmọ yín tó fún lóye lé ní báwo ni Jésù. ọmọ adáfúnlóye ó jẹ́ ìdílé wa ó sì jẹ́ àníyàn gan wa pé ọmọ wa wà nínú àwọn tí wọ́n kà kún fún oyè yìí torí pé iṣẹ́ ribiribi àti ọmọlúàbí tó jẹ́ àti akitiyan rẹ̀ nínú ìlú náà ni ó ṣe tó rí irú ilẹ̀ Yorùbá ní ìgbàgbọ́ ní ilẹ̀ Yorùbá pé kò ní dójú tì wọ́n gbogbo assignment tí wọ́n bá fún yóò ṣe tọkàntọkàn yóò sì fi ìbòmú ṣe nínú ìpalára àwa gba aládùúrà pé bó ṣe máa ń bá Ọlọ́run kí ó bá ṣe kó ṣe àṣeyọrí kó sì jẹ́ pé yóò gbé òkú àti Ṣàárẹ̀ ga. aṣojú ìka ìtìmẹ́yìn. orúkọ ilé ìkọrẹ sà your name sir. So how do you feel today having one of your sons? Very happy. Extremely happy. And he was former MD For the honor done to us in Ṣàárẹ̀ community by the Yoruba Kingdom of Nigeria. And all the traditional Yoruba because we are a border community in the north. Something like a forgotten is a Yoruba culture. Thank God that at all Tignala as the additional of giving the Ààrẹ then later on due to his activities in Yoruba land
now giving another title. And I'm extremely happy. To Share sons and daughters everywhere in the world, what do you want to tell them? See your dad. We flooded the home. You can see the entire arena has been taken over by Share community. Sons and daughters, both in Lagos. Some came from diaspora. Some are still down with us. We were happy, extremely happy. All the traditional council, and particularly. So having so many people around, what lesson could we deduct from this? What lesson? To other Shares. Other Share? Yeah. What lessons? That they should be very close to their kinsmen, Yoruba kinsmen. Everywhere they are, whether they are closer. That is our roots. And the powerful Yoruba of Yoruba. Thank you, sir. God bless you. Okay, orúkọ mi Alhaji Abdul Absalam. ọmọ ìlú Ṣàárẹ̀ àbí. ọmọ ìlú Ṣàárẹ̀. níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara. níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara state. ọmọdé Adébíọ́mọ. gẹ́gẹ́ bí ọmọ Ṣàárẹ̀ tí wọ́n fi jẹ oyè ní ibà ilé ní báwo ni ṣe dùn tó bí ọ̀kan lára yín joyè. tí tábà gẹ̀ẹ́sì nínú mi kò ní kọsẹ̀ torí pé ètò ìṣẹ̀lẹ̀ lẹ́nu ó jẹ́ ògo ìlú wa, ògo ìpínlẹ̀ Kwara, ògo Ìgbónà lápapọ̀, ògo wa ni Alhaji Adesina. irú èèyàn wo gan ni Alhaji Adesina? Alhaji Adesina ó jẹ́ akíkanjú àtẹni tó níwà rẹ̀lẹ̀ tó jẹ́ pé ní àtọmọdé àtàgbà ó sì ní ìfẹ́ ìlú púpọ̀ jù àti ìfẹ́ ìlú ìpínlẹ̀ Kwara ó jẹ́ nǹkan tó jẹ́ ní ogún ìgbésíwá. ẹ ṣe ká máa rí bá. Thank you, sir. tí kò bá ṣẹlẹ̀ ní Ṣàárẹ̀ lẹ́gàdé ẹ̀dá fún pé ìgbà gàdé ẹ̀dá fún pé lẹ́kọ̀ọ́ lẹ́wà ní kó wá fò àti Ṣàárẹ̀ kó wá lọ rẹ̀ Ṣàárẹ̀ lọ́wọ́ ni. tí kò bá ṣẹlẹ̀ ní okun ní Kàbà ṣé èmi tí mo gbé lẹ́kọ̀ọ́ lẹ́ máa ní ààrẹ o máa sáré pọ̀ ní Kàbà láìsí representative ní Kogi. tí kò bá ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state ṣé èmi tí mo wà lẹ́kọ̀ọ́ lẹ́ máa gbé. mo gbọ́dọ̀ ní àwọn aṣojú for intelligent purpose and the representation purpose. àti wípé àwọn ọba àwọn aṣojú tó wà ní state yẹn ibi tí wàhálà bá ti ṣẹlẹ̀ àbí tí ìkọ̀kọ̀ wà tá a bá lè ṣe tá a bá play role àwọn náà máa interface pẹ̀lú ọba àti èmi. àti wípé mo fẹ́ sọ pé ní ààrẹ Lájẹ́sì ó ti di modern Ààrẹ Ọ̀nà Kakanfò. ó bẹ̀rẹ̀ ní 1964 ayé bàbá wa Akíntọ́lá. ní every week invitation kan bí invite Ààrẹ Ọ̀nà Kakanfò in less than 30 to 40 every week. ṣé èmi nìkan náà ni màá máa lọ sí ibi tí 50 invitation kan wà ní every week ni. so a need àwọn olóyè tí a máa rán tó máa lọ represent wa. ìkẹta ni wípé àti jíròrò lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ipò tí mo wà yìí ó yàtọ̀ sígbà tí mo wà ní national coordinator OPC. ọ̀rọ̀ òṣèré sọ pé báwọn oníròyìn ẹni náà o gbọ́dọ̀ ní àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́gbọ́dọ̀ máa jíròrò kí statement tó jáde. ìdí yẹn ni pé nígbà tá a ti nominate wọn a ti hókun platform kan tí a ń pè ní ààrẹ council tí àwọn akẹ́kọ̀ọ́ wà yẹn ń tu à ń bẹ̀. tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá bá àtẹ̀ ìpẹ́jọ sínú lẹ́mi orí platform yẹn láti máa jíròrò ẹ̀. tàbá ti jíròrò ẹ̀ tọ́lá bá ti agree òun la máa gbé jáde sí public. wọ́n ní ọba tí ò bá lólóyè kì í ṣọba o lóòótọ́ ààrẹ kì í ṣọba ipa làárẹ̀ ṣùgbọ́n ipò ààrẹ ọba mi náà ó jùlọ díẹ̀ o bí ìsọfẹ́kọ̀ọ́ tẹ̀yìn kábíyèsí lẹ́wà lórí ìjókòó lọ́rùn ojúbà kan rí adé o so mo bẹ̀ yín mo rọ̀ yín pé ẹ jẹ́ ká jọ ṣe díẹ̀díẹ̀ ni another thing na fẹ́ ṣe by 2 months time mo ti ní kí àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ Yorùbá wọ́n máa bá mi wá àwọn ọmọ Yorùbá tó ní orúkọ kan tẹ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n a fẹ́ yan ààrẹ advisory council
tó máa jẹ́ 70 ní ilẹ̀ Yorùbá. Iṣẹ́ àwọn advisory council yẹn pé kọ́kọ́ máa advice wa. Iṣẹ́ ìrìnà náà máa advice èmi àtàwọn olóyè wa ni. Torí àwọn issues tí wà tí ò ṣe ọ̀rọ̀ personal issues. Tó yẹ pé àwọn ọ̀jọ̀gbọ́n yẹn ọmọ máa ṣiṣẹ́ lé lórí. Àwọn ọ̀jọ̀gbọ́n yẹn máa ṣiṣẹ́ lórí ìtàn ilẹ̀ Yorùbá. Torí ara wàhálà bá a ní ní pé oríṣiríṣi ìtàn ló wà lórí ilẹ̀ Yorùbá. Tí ẹ bá lélẹ̀ wá ní Samuel Johnson fashion ẹ bá lélẹ̀ oríṣiríṣi ìtàn. Ara iṣẹ́ tí àwọn advisory council máa wọ́n ṣe lórí ìtàn ilẹ̀ Yorùbá. Tí ẹ̀yọ̀ bá mọ ibi tó ti ń bọ̀ kò lè mọ ibi tó ń lọ. Èkejì ni wípé iṣẹ́ tó máa ṣe òní lórí bí ìfọwọ́sowọ́pọ̀ tí a pè ní unity tó máa fi wà láàárín àwọn ọba wa. Tí ikú àbáyẹyẹ àti kábíyèsí Ọọ̀ni tí wọ́n máa jókòó papọ̀ ní gbogbo ìgbà káwọn máa jíròrò lórí ilẹ̀ Yorùbá. Torí tí àwọn ọba wa ò bá unite kò sí bí àwọn olóṣèlú wa ṣe lè unite o. Bó tilẹ̀ wù kí olóṣèlú ní agbára tó abẹ́ ọba kan ló wà, subject ọba kan ló wà. So the influence of the obas lórí any politician or anybody to any sector kò ṣe quantify. Tí ọba bá pè é tó bá bẹ́ ẹ sọ àwọ̀ ẹ létí ju wípé tí olówó ìlú tó pè é lọ. So ìkọ́ta bá wọ́n ṣe ni pé àkọ́kọ́ unite gbogbo ọba ilẹ̀ Yorùbá tó bá wá unite wọn àwọn àti wá ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá wa tó ti wà ní social cultural organizations. Àwọn bàbá wa bí Afẹ́nifẹ́re, Yorùbá Unity Forum, Yorùbá Council of Elders, àwọn alias pẹ̀lú wọn. Ìkọ̀nà tí a lè fi mú ilẹ̀ Yorùbá fọwọ́ nìyẹn. Mo ní fi àsìkò yìí sọ fún yín. Kí Nàìjíríà kó tó lè mú fọwọ́. Àfìgbàdà bá restructure Nàìjíríà wà. Tí Nàìjíríà ò bá wà restructure kò sí bí Nàìjíríà ṣe lè mú fọwọ́. Ibi tá a bá dé yìí, a ti ti Nàìjíríà débi tó ṣe pé ẹ̀rù ń bàyàn. Àti bí àti mú ó nira wájú wá ṣe ń lọ ẹ̀yìn ṣe padà sí. Wọ́n ní tí ọmọdé bá ṣubú àwọn wájú tí àgbà bá ṣubú ẹ̀yìn ló máa ń kó. Ẹ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ká wà bí àgbà ká bá wà bí èwe. Ẹ jẹ́ ká wọ̀ yìí pé báwo la ṣe gba independent. Kó tó di pé àwọn ọ̀dọ́mọ ológun ní 1966 change the system of restructuring wọ́n ṣe restructure Nàìjíríà bá ṣe ní federation wọ́n wá sọ di unitary system of government. Àtìgbà tá a ti gba unitary system of government àtìgbà yẹn ni wàhálà bá Nàìjíríà wọn. Torí pé àdéhùn tí àwọn fọ́fadà wa tó wà ní lórí independent wọ́n sáyìn àwọn alágbára tó wá dé ní 1960 wọ́n ti fọ́ tiẹ̀ yẹ ló jẹ wá dèmí léèrè. So gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kí Nàìjíríà tó mú fọ agbọ́dọ̀ restructure Nàìjíríà ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ. Sá? Lẹ́ni tí wọ́n fi ọ̀kan lára ọmọ Olùṣàrẹ́ jẹ oyè tí ìbá fi wọ́n jẹ́ báwo ni ṣe dùn tó? Ọ̀pọ̀ ní fọ́lọ́ inú wájú ẹ̀kí wájú ni pé olóyè Gánadà ń fi ọmọ wa jẹ́ léèrè ọ̀pọ̀ ní fọ́lọ́ ní gbogbo Yorùbá tó wà lẹ́kùn ara. Ọmọ wa lọ́lọ́ ní kí Ààrẹ Gánadà àti ọlọ́dọ̀ náà á ṣe ètò ìyẹn náà. Ọlọ́run jẹ́ kí ẹni ọ̀tún Ààrẹ Gánadà lè ọmọ wa tẹ́lẹ̀ fi gbé yìí náà Ààrẹ irú èèyàn ogun ní Aláṣà ṣe nílùú Ṣàrẹ́. Ọ̀pẹ̀ni fọlọ́ ọ̀dọ́ máa ń sọ pé èèyàn ọmọlúwàbí lè ọmọlúwàbí ni Aláàjì Láúlá ẹ̀dá tó ń fẹ́ kí ó dá fẹ́nìkejì ẹ̀dá tó ń wá jíjẹ fún ọmọ ẹnìkejì ẹ̀kọ́ náà ti fún lágbára tó pàápàá ìdí Ọlọ́run ní kó gbèsè gbèsè rẹ̀ Adesina Primary School, Adesina International Primary School, Adesina International Police School, Adesina College of Education approved by the follow. So, nínú lẹ́tà àti wọ́n ti fi Adesina rẹ̀ wọ́n yìí lọ́rọ̀ ní kò bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ talk in terms of employment àbí àwọn ọmọdé ní terms of rent ní àbí ó ti rate lọ́dọ̀ kẹ̀ fún àdúgbò lọ́dọ̀ Ọlọ́run kó mọ̀ kúrẹ́ ní olóyè. Amari Ibasa, ẹ ṣeun sá. Orúkọ ẹlẹ́gbẹ̀ẹ́ sá. Chief Ganiyu Abiola Adébọ́lá fún akéwèjẹ Ọ̀jọ́ra Kingdom. A dúpẹ́ púpọ̀ lénìí
lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams pẹ̀lú ọ̀nà tó ọ̀nà ọmọ wa Alhaji Yusuf Lawal Salazi ní ààrẹ akọgun Ààrẹ Ọ̀nà Kakanfò. Adúpẹ́ púpọ̀ òkú iṣẹ́ ribiribi ọjọ́ ìní kò ní jọjọ́ aburú fún ẹnì kọ̀ọ̀kan wa o. Thank you. Akọgun àpè akọgun Ààrẹ Ọ̀nà Kakanfò báyìí akọgun Ààrẹ Ọ̀nà Kakanfò àbáwọn olóyè tí màá ní ìlànà yìí wọn bẹ wá kí ìgbà akọgun nìyẹn wọn bẹ kí bàbá èmi ò ní gbàgbé àti kí olóyè Lukman Wọ̀tá Akíndógún Mòwe ẹnu kálẹ̀ bàbá túnjọ jẹ́láde ní àwọn etí kábíyèsí àwọn ènìyàn bọ̀rọ̀ kí ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní àná wọ́n wá bí nítorí bàbá wa olóyè Kamaldeen Lamina àti yèyé Ààrẹ Ọ̀nà Kakanfò lónìí náà ní òní dọ́là. Àwọn tágbé ń sin sébì yìí àgbè máìkrófóònù nílé àwọn elétò lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ àlejò wọn tí wọ́n bá ti ń pè wọ́n ẹ̀ mọ́ wọ́n bàbá wa kọ́ mọ́ àti ìyá kọ́kọ́ yìí ní kẹ́kọ̀ọ́ fi owó sínú kí ní ẹ̀jọ̀ 100,000. Akọgun owó ọ̀hún kábíyèsí yẹn owó ìbáyì owó rèé ọ̀nà mẹ́ta 100,000. Àwọn tó bá wọn wá náà wọ́n wá fi owó sí ìgbà nígbà owó mẹ́ta iná rí. Ẹjọ́ ẹ̀yin àlejò wọn bẹ́ẹ̀ láti fowó lẹ̀kẹ́ máa gbára sí àlejò ẹ máa pín sọ́nù mẹ́tẹ̀ẹ̀ta àwọn bá lè tí bá lè àwọn ọkùnrin ara tí ayé bá lè ẹ̀ṣẹ̀ wọn ni ẹ máa lọ náà fáwọn tó kù láàyè àwọn àlejò wọn ká máa gbẹ ìgbé láì bọ̀ ẹ̀yìn lọ́tọ́rí ọlọ́run níròyìn ó kù tí ayé bá akọ̀kọ̀ tó kọjá bẹ́ẹ̀. Tí